tí wọ́n wà ń bẹ̀ ni Honorable Yínká Akérèlé ó wá yá owó. ó wá yá owó yìí 10 million naira. 10 million naira. 10 million naira. tẹ afẹ́ Honorable Yínká Akérèlé kó fojú àánú wò wá o. àwa tí àwa tá à ń ṣagbátẹrù ẹgbẹ́ yìí àti rìtáyà àti dàgbà ó yẹ kí àwọn kéékèèké tàbí àwọn ọmọ ẹgbẹ́ mi náà wọ́n máa sọ pé onígbèsè ni wá. kí ló kọ yín bàbá? Awẹ́ ni orúkọ mi. Awẹ́. Awẹ́ nìkan. MS Awẹ́. Láti ìlú wo lẹ ti wá? Ìsẹ̀ Èkìtì mo ti wá. Ìsẹ̀ Èkìtì. Kí ni tó ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé. Ẹ sọ̀rọ̀ sókè bàbá. Káwọn ará lè gbọ́ yín. Ẹ ṣe olóòtú. Láti nǹkan bíi 2015 ẹgbẹ́ wa ti wà táǹpẹ̀ ní Èkìtì State Teachers Mojire Teachers Cooperative Society. Mojire Teachers Cooperative Society. Then ẹni tó dẹ̀ head wa ń gbà yẹn ni Honorable Ìdòwú ọmọ Ìkẹrẹ. ọmọ Ìkẹrẹ. Unfortunately ó wá yá Honorable Yínká Akérèlé. Talẹ̀ ni wọ́n yá lówó. Honorable wọ́n ní kẹ́sọ̀ sókè. Honorable Yínká Akérèlé. Báwo làwọn ṣe jẹ́? Wọ́n ti díje fún gómìnà lẹ́ẹ̀kan rí. lẹ́ẹ̀kan rí. Yes. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ Mojire yẹn ń gbà yẹn ṣé abẹ́ àkóso wọn ni kíní yẹn wà nígbà náà? Ẹni tẹ́ ẹ pè ní. Ìdòwú yẹn. Abẹ́ àkóso Ìdòwú. Àwọn ló ń darí ẹgbẹ́ yẹn gbà yẹn. Àwọn ló ń darí ẹgbẹ́ yẹn. Ṣùgbọ́n nígbà tí wọ́n wà ń bẹ̀ bí ààrẹ nígbà tí wọ́n wà ń bẹ̀ ni Honorable Yínká Akérèlé ó wá yá owó. Ó wá yá owó yẹn 10 million naira. 10 million naira. 10 million naira. Ni wọ́n yá ń gbà yẹn. Ọdún mélòó sẹ́yìn? As far back as 2015. Ṣé àwọn ẹ̀rí yẹn wà wájú yín? Bẹ́ẹ̀ni ẹnu 10 million yẹn wọ́n san díẹ̀ mbẹ́. Wọ́n san díẹ̀ mbẹ́. So 10 million yẹn ó kù 6.5 million. So ìgbà tí àwa rìn tá a rìn wálé láàárọ̀ president wa ò tí kú gbà yẹn. Honorable yẹn Ìdòwú ò tí kú gbà yẹn. àwa sá ń lọ orí bá ṣe ń lọ bá ṣe ń bọ̀ ni ó wá fún treasurer wa wọn sì ní bíyèsí Mr. Okiki lọ. ẹjọ wa níjọ́ òní ni àbí. àjọ wa ṣùgbọ́n ní problem kan ní Àkúrẹ́ báyìí so kò lè wá so Mr. Okiki CF ló ń jẹ́ ìyẹn treasurer wa ń gbà yẹn. Mr. Okiki CF. so wọ́n á fún ní ṣẹ́ẹ̀kì 5.5 million ṣẹ́ẹ̀kì ń lélẹ̀. ti ta ló fún yín? Honorable Yínká Akérèlé ló fún wa. ní chẹ́ẹ̀kì yìí ẹ jẹ́ wo tó wà ńbẹ̀ Ecobank ni o. Ecobank. Èkìtì State Mojire Teachers 2/2015 ọjọ́ kejì oṣù kejì 2015 5,500,000 naira only. bí treasurer wa ló ṣe lọ kó lọ deposit ṣẹ́ẹ̀kì sínú àkáǹtì wa wọ́n ní owó yẹn bounce àti ìgbà yẹn láti rìn bá ṣe ń lọ tá ń bọ̀ ó tó gbà kan afẹ́ gbẹ́jọ́ yẹn lọ sí ọ̀dọ̀ lọ́yà yẹn wà ní ọ̀nà lọ́yà Bíóyè along Owóròyìn road so ó wá sọ fún president wa ó ní ká má tiẹ̀ lọ ó ní ọ̀rọ̀ yóò fa nǹkan ká ó ní ká ṣètò ara wa ká má tiẹ̀ lọ court so then àwa withdraw so since then kò sí owó kankan. ṣé ẹ ń pè wọ́n ṣé ẹ ń kàn sí wọn. à ń pè wọ́n ṣe rí ọ̀rẹ́ wa tí ò wáyé òun gangan ni treasurer wa. ìyẹn Mr. Okiki CF. ó lásìdẹ̀ tó jẹ́ pé ó fẹ́ ẹsẹ̀ ìgan ó yọ. lórí kíni. lórí motorcycle. so àdèwà ń lọ kó ṣàánú wa kó wà jẹ́ kí ẹni ó jẹ́ kó kù ó jẹ́ ká rówó tọ́jú ẹ̀ ó wá fún wa ní 100,000 lẹ́ẹ̀mejì àwọn ní kí ni 100,000 fẹ́ràn nínú owó yìí. ta ló ń tọ̀ mí. tí ó fún wa Yínká Akérèlé. Yínká Akérèlé Honorable Yínká Akérèlé tẹ́ ní wọ́n díje dupò gómìnà. bẹ́ẹ̀ni tẹ́lẹ̀ rí lẹ́kìtì. bẹ́ẹ̀ni àti ìgbà yẹn kò sí nǹkan tó fún wa láti ìgbà yẹn mọ́ títí àwa ni ó dáa àwọn èèyàn wa tájọ ń ṣe cooperative ara àwọn kan tó yẹ pé wọ́n ṣe wájú dọ́ṣọ̀ ní local government kí n kò dárúkọ díẹ̀ Adó local government wà ń bẹ̀ Ìkẹrẹ wà ń bẹ̀ Èmùrè wà ń bẹ̀
then àwọn ìdóòsì wà ńbẹ̀ àti kí n kò just little kí n kò dárúkọ díẹ̀ then Stanbic Bank wà àtẹ̀jọwọ́ kan tó yẹ pé 1 million àti san díẹ̀ ńbẹ̀ àdẹ̀tí sọ tán so àwa àdẹ̀fẹ́ korúkọ aná kó bàjẹ́ kí àwọn báǹkì kan máa lé wa káàkiri àwọn náà tọ́jú jẹ́ pé deduction wọn yẹn wá deduction ni wọ́n dẹ̀ yọ wá lẹ́nu tó bá pẹ́ yóò sì ẹlòmíràn lè pè mí gẹ́gẹ́ bí mo jẹ́ secretary ẹgbẹ́ yẹn ṣùgbọ́n nígbà tí a wá dissolve house àwọn new executive wọ́n wá emerge àwọn bíi Mr. Abioye Rasaki Alane to is the new president now Mr. Luko T.O. eléyìí ni ó bá wa wá lọ́jọ́ yẹn òun ni secretary now president secretary tí ó dàgbò ló kéré jù bẹ́ẹ̀ ni president secretary then treasurer wa Mrs. Ajano Felicia Ọláwùmí àwọn náà obìnrin ni wọ́n wá síbí so ìgbà tí àwọn èèyàn wá rí pé kò yẹ káwọn èèyàn máa sìn wọ́n lówó a ò jẹ gbèsè owó wa dẹ̀ wà níta owó tó wà níta tá a bá rí o a lè sanwó àwọn yẹn ọ̀run wa náà àpamọ́ so ìdí ènìyàn o tá a fi ké gbàjarè wá o. ọ̀dà bàbá iṣẹ́ gbégbèsè tó pọ̀. agbègbèsè tó pọ̀ àwọn ibi náà tó jẹ́ pé. bẹ́ẹ̀ ṣe lọ mo fẹ́ kí ṣàlàyé tó àwọn ará alẹ́ máa wò pé ṣé gbégbèsè rárá. bá a ṣe lọ ni pé àwa ń bẹ̀ kó sà fún wa lára owó yìí. báwo lẹ ṣe ń bẹ̀. ìgbà tí àwa lọ a tó lọ sí human rights ní Adó Èkìtì human rights a tó lọ. nígbà tí ẹ dé human rights kí ló ṣẹlẹ̀. ìgbà tí a dé human rights president human rights yẹn ó sábà wa pé ó send message to WhatsApp kò gbé kò ṣe gbogbo nọ́mbà ẹ̀ méjèèjì la fún human rights president yẹn so ìgbà tí ọ̀nà yẹn ò tún sí òun la wá sọ fún pé wẹ́ àti débì kejì pé ká tún wá sí fresh FM. ọ̀dà èrò kún èrò ọ̀sà jákèjádò àgbálá ayé ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin alẹ́nu lọ́rọ̀ láwùjọ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin ojúlùmọ̀ ẹ̀yin ará ẹ̀yin ẹbí àwa tá a wà nípò òṣèlú tá a wà nípò ìjọba ọwọ́ kú kan ọwọ́ amọ́ra wà àwọn bàbá yìí ni wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀ wọ́n mẹ́sùn wá wípé ọ̀nàrẹ́bù Yínká Akérèlé tí wọ́n ti díje du ipò gómìnà lẹ́kìtì kété lẹ́kìtì yìí tẹ́lẹ̀ rí wọ́n ní wọ́n jà wọ́n lówó àwọn ti gbé ìgbésẹ̀ lọ́tùn lósì kọjá gbangba kọjá náà wọ́n wá ké gbà mẹ́tọ̀ yín wá o gbogbo ọmọ Èkìtì torí ètò Gbàjarè ẹ̀yin lẹ́ní ìkànnì fresh ọwọ́ yín ló wà àwọn tí bàbá wọ̀nyí sọ àwa ò pé bẹ́ẹ̀ lórí o ṣùgbọ́n wọ́n mú àwọn ẹ̀rí tí wọ́n dání tó jẹ́ ẹ̀rí àrídájú àwọn sì rèé o wọ́n sọ gbangba ni jákèjádò àgbáláyé ni wọ́n ti ń gbọ́ wa báyìí àwa gan tí wọ́n mẹ́sùn wá bá báyìí a ti gbégbèsè a ti pe nọ́mbà tí wọ́n fún wa àyàfi tó bá jẹ́ pé kì í ṣe ẹni tí wọ́n fẹ̀sùn kàn lórí nọ́mbà yẹn mọ́ ni o ọ̀nàrẹ́bù Yínká Akérèlé a sì orin kan wà ń gbà kan Yínká o Akérèlé o àjíǹde àbí sáwọn ni àwọn ní sọ́dà yẹn lójú ọ̀dà wọ́n ní ọ̀nàrẹ́bù Yínká Akérèlé àjíǹde Èkìtì nígbà kan lọ́hùn owó àwọn sì wà lọ́wọ́ wọn o ẹgbẹ́ kílẹ̀ orúkọ ẹgbẹ́ yẹn Èkìtì State Mojèrè Teachers Cooperative Society àwọn olùkọ́ wa àwọn ló kúnnú bẹ àwọn bàbá yẹn sì ti dàgbà wọ́n wá ní wọ́n jẹ wọ́n lówó wọ́n ní 10 million lówó tí wọ́n kọ́ yá wọ́n san bẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ ó ti wá ń lọ bíi 5 point something wọ́n tún san 100 kan náà lẹ́ẹ̀mejì ṣùgbọ́n ó sì ṣẹ́kù lẹ̀ lápapọ̀ báyìí bàbá èlò lówó yẹn ṣẹ́kù lẹ̀ tó fẹ́ fún yín bẹ́ẹ̀ bá sì ní ẹ̀fẹ́ ẹ máa ń gbèlé ni tó yẹ kéde náà gun rí ẹ̀. ó tiẹ̀ yẹ kó gùn ṣùgbọ́n ọ̀nà tí president gbé gbàǹgbà yẹn ni kò jẹ́ kí a rí ilé ẹ̀gbà. president sì ti ṣaláìsí. ó ti ṣaláìsí ó wá ya lówó yẹn fún ìgbà tó ń díje náà ní àkókò yẹn so ó yẹ ká gbé ilé sí àdẹ̀rọ ilé gan rárá.
ṣùgbọ́n ní ìsìn kí ni tẹ́ ẹ tiẹ̀ fẹ́ wá gbà báyìí ṣé èlé yẹn lè fẹ́ gbà máa bẹ̀rẹ̀ owó gan. kókò tiẹ̀ fún wa lójú owó wa káwa náà lè clear àwọn tí a jẹ lówó àfẹ́ borúkọ wa jẹ́ náà. ọ̀dà ìgbésẹ̀ tẹ́ gbé yìí ọlọ́run ràn yín lọ́wọ́ àwa mọ̀ wípé ọ̀nàrẹ́bù Yínká Akérèlé bóyá iṣẹ́ ló kún wọn lápá tàbí nǹkan kan ló ṣẹlẹ̀ tí wọn ò fi wo ìhà àtọ̀dọ̀ tiyín bóyá wọ́n sì ń wo ìhà àtọ̀dọ̀ tiyín bóyá nǹkan kan ló búlọ̀kù àárín àlè sọ àwọn náà ni yóò lè ṣàlàyé. ọ̀nàrẹ́bù Yínká Akérèlé Àjíǹde Èkìtì nígbà kan àwọn èèyàn ti mẹ́sùn wá o mo sì mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ nínú agbo òṣèlú bákan náà wọ́n mọ̀ jíṣẹ́ fún ọ báyìí. ìkànnì fresh la wà o tó bá ṣe pé wọ́n ń wá ibi wọ́n gbé ti sọ̀rọ̀ wọn tó mẹ́sùn wọn wá kiri Òjó Awógbèmí ló kọ tèmi o níkànnì fresh 106.9 FM lórin Ládó Èkìtì ń bẹ̀ ni o ní Falẹ̀gàn Ládó. àwọn ọba náà ń gbọ́ báyìí àwọn ìjòyè náà ń gbọ́ báyìí àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ń gbọ́ báyìí àwọn tí wọ́n jẹ́ teachers olùkọ́ councillors chairman tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àti lásìkò yìí wọ́n ń gbọ́ báyìí. kí ni ká ṣe sọ̀rọ̀ yìí o ẹ bá wa sọ fún ọ̀nàrẹ́bù Yínká Akérèlé ẹ̀yin tẹ́ ẹ bá ní nọ́mbà tí ń wọlé sọ́dọ̀ wọn ń tààràtà tí wọ́n ń gbé ní kíákíá wọ́n sì lè mọ gbọ́ wa lásìkò yìí o wípé cooperative àwọn teachers union mo jèrè cooperative lẹ́kìtì state ọ̀nàrẹ́bù Yínká Akérèlé lẹ́kìtì ẹ dákun torí ọjọ́ iwájú yín sì lógo àwọn èèyàn ó ṣèṣàtẹ̀lé yín kẹ̀tíkẹ̀tì nínú ìgbèrò yín láti di ẹni ńlá láti jẹ́ adarí Ọlọ́run ó sì fún yín ṣe ẹ dákun ẹ bá ran àwọn bàbá yìí lọ́wọ́ ẹ dìde fún ìrànlọ́wọ́ wọn a fẹ́ gbọ́ èsì látọ̀dọ̀ yín èsì yẹn sì ni wípé ojú ìtú sọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ dákun àbí ẹ fẹ́ yàn díẹ̀. ẹ ṣe olóòtú ó pẹ́ tá a ti retire as a teacher mo retire as a teacher ní Kẹ́rẹ́lú gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ ni ọ̀gá yìí àwọn èèyàn kì í jẹ́ nìsùn nípa ọ̀rọ̀ owó yìí pé owó wa ọba dọ́kítà wa kọ́ tó ní 60,000 tó lé 80,000 because aṣọ owó yẹn wọ́n ti yọ lé ó dẹ̀ ká sọ padà pẹ̀lú òótọ́ ìdí pé àgbàgbà yẹn la fi kó àwọn tó ìwà nínú iṣẹ́ báyìí tó yẹ ká fi fún wọn ní executive láti ṣe èmi ni coordinator Ìkẹ́rẹ́lú gọ́ọ̀mẹ̀ntì nígbà yẹn bẹ̀ẹ̀ nísìnyí nígbà tó yẹ pé àgbà ti dé mi ò lè máa ń sákàkiri ìrònú gan ò jẹ́ kí n sùn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì dájú bá sọ̀dọ̀ pé owó wa bá la fẹ́ rí bẹ́ẹ̀ ìgbà tó bá a sọ mà ní president kú ni pé à ń sọ́ọ̀gù láti pé ká lè rí owó yìí gbà sọ́ọ̀gù yẹn lé o ẹ̀jọ̀ ẹ bá wa bẹ̀ wọ́n náà kàn ṣàánú wa nǹkan tí wọ́n lè fún wa ní lágbára Ọlọ́run tán bá dẹ̀ fẹ́ díje náà àwa náà sọ̀pọ̀tì wọn. ọ̀dà ẹ̀bẹ̀lẹ̀ ń bẹ̀ báyìí bẹ́ẹ̀ni ẹ̀yìn tó bí ọmọ ọdún mélòó. now I'm not up to 70 years because mo retired ní 2017 when I was 60 years old. Ọlọ́run á ràn yín lọ́wọ́ ó yẹ kẹfẹ́ tí kẹ́ mọ gbádùn ayé yìí ni kẹsí pé kẹ́ mọ gba ìpè lọ́tún ló sì pé ó fẹ́ gbowó tọ bàbá lẹ́ẹ̀kan sí ṣe ẹ bẹ̀ wọ́n ọ̀ya ẹ sọ̀rọ̀ gbólóhùn kan. abẹ́ ọ̀nàrẹ́bù Yínká Akérèlé ó fojú àánú wò wá o àwa tá à ń ṣagbátẹrù ẹgbẹ́ yìí àti rìtáyà àti dàgbà ó yẹ kí àwọn kéékèèké tàbí àwọn ọmọ ẹgbẹ́ mi náà wọ́n máa sọ pé onígbèsè ni wá kọ́ máa jẹ́ ká sùn tó bá ń tó ìṣẹ́jú mélòó kan sí tí mo bá kúrò ń bí sìn wàá ràn wọn kàn tá tó pè mí láti Ìlàwẹ̀ South West local government báwo la máa rówó àgbà àtàlámọ́kọ́ báwo la máa rówó àgbà wọn ò jẹ́ ká sí mi o. all local government la ní kọ́ ní ọ̀pọ̀ sí. àwọn náà mọ̀ gbọ́ báyìí. àwa pààrọ̀ wá sí ẹjọ́ abẹ́yìn nígbà tá a ti pèpèpèpè tí nọ́mbà ò lọ mọ́ ìdí tí a fi wá síbí nìyẹn àwa ò wá náà láti borúkọ jẹ́ o. borúkọ jẹ́ ẹ̀mẹ́sùn kan ni. abẹ́yìn kẹ́ ṣàánú wa kẹ́ fún wa lówó yìí ká lè san owó àwọn tó jẹ́ pé wọ́n ti overdidọ́ tó owó wọn. ẹ ṣeun wọ́n gbọ́rọ̀ yín lágbà Ọlọ́run àtúnṣe ó wà kó tó di ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ ó yanjú wọ́n fi hàn wípé lóòótọ́ àdáyére ni wọ́n ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Èkìtì ẹ̀ náà ti gbọ́ báwọn ẹ bá wa wo ọ̀rọ̀ yìí. àdúgbò ẹjẹ́ ajáde ju ojú òpó ká gba èèyàn méjì mẹ́ta láàyè ojú òpó yà ti sílẹ̀. hello. ẹ káàbọ̀ sórí ètò kí ló kọ yín. ẹ kú ètò. ẹ ṣeun. olóyè Dàpọ̀ Alábífọ́ mi ni o. à ń gbọ́ yín. pẹ́ńsọ́nà náà lèmi náà o. nígbà tí wọ́n ti gba owó ẹ̀ láti yọ ọdún yìí tí àwọn ọmọ ẹ̀dẹ̀ ti rìtáyà
ó dàbẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀ lágbára ó pọ̀ jù sá. Ó yẹ kó bá wọn ṣe àtọkọ̀ kan rówó ẹ̀ gbà fún àwọn tó ti káyà àwọn teachers for that matter. A man of his status and want to become ó dẹ̀ fẹ́ ṣe leader ó fẹ́ ṣe governor. Ó ṣe ṣe kó. Ẹ bá bẹ̀ wọ́n. Wọ́n gbọ́. Ìṣe kò ṣe é gbọ́ rárá. Wọ́n gbọ́ tọ́ torí àwọn ìpè tí ò wọlé bọ̀rọ̀ bàbá ẹ mọ̀ lọ́dọ̀ láàfíà Ọlọ́run ó gbàkóso àdúpẹ́ o ẹ̀rín ni ó gbẹ̀yìn gbogbo nǹkan. ẹ ṣé o iléeṣẹ́ yìí ò ní jóná. àmín.